tọ́pọ̀ sallallahu alayhi wa sallam ní ló fi ń sọ fún wa nípa pàtàkì mímọ̀ rántí Ọlọ́run nínú àwọn hadith òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ń sọ fáwọn sàbẹ́ pé ala unabbiukum bi khayri a'malikum wa azkaha inda malikikum wa arfa'iha fi darajatikum wa khayrin min infaqi dhahabi wal waraqi wa khayrin lakum min an talqaw aduwakum fatadribu a'naqahum wa yadribu a'naqakum qalu bala òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ń sọ fáwọn sàbẹ́ pé ẹ wá jẹ́ kí n fún yín nírò ẹ jẹ́ kí n sọ fún yín nípa ìtòlóore jùlọ nínú àwọn iṣẹ́ ìtẹ́dà máa ń ṣe láyé ń bí. alẹ́ yìí tó ṣe pé azkaha inda malikikum iníṣẹ́ tó ṣe pé ọmọ jùlọ lọ́dọ̀ Ọlọ́run ọba tó níyìn àníṣe iṣẹ́ yìí arfa'iha fi darajatikum ńlọ́ngà jùlọ nínú ipò tabaníkà máa yẹ ṣe pé èwo ni ládàá rẹ̀ èwo lẹ̀san rẹ̀ èwo ló ga jùlọ èwo ló pọ̀ jùlọ wa khayri min infaqi dhahabi wal warqi àníṣe iṣẹ́ yìí tẹ́ bá ṣe ó lóore púpọ̀ fún yín ju ká ná owó góòlù tàbí owó bébà yálà owó góòlù tàbí fàdákà láti ná so àníṣe yìí ó lóore jùlọ. àníṣe tí mo wí yìí khayri min an talqaw aduwakum ó lóore ju ká pàdé àwọn ọ̀tá yín kẹ́ bára yín jagun yálà ẹ̀yin lẹ gbé wọn ẹ̀yin lẹ jẹ́rí wọn ni àbáwọn ní àjẹrí yín ni iṣẹ́ tí mò ń wí yìí ó lóore fún yín jùlọ. àwọn sàbí ní sí àlàyé rẹ̀ fún wa eré òjíṣẹ́ Ọlọ́run ọba ànábì wa ń dá wọn lóhùn wípé iṣẹ́ tí mò ń wí ọ̀hún òun náà ni dhikrullah ìmọ̀ràn ti Ọlọ́run ọba ni. Imam Tirmidhi ńlọgba hadithi yìí ńlọgba wá nínú hadithi mi òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó mú àpèjúwe wá fẹ́ntì máa ń rántí Ọlọ́run àtẹ̀ntì kì í rántí Ọlọ́run. مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. Ànábì lẹ́rú tí máa ń rántí Ọlọ́run ọba rẹ̀ òun bó ti kú bẹ́ẹ̀ mi ti bọ́ lára rẹ̀ bí ẹni tí ń sẹ̀mí ni. ẹ wàá rẹ̀ ń tó ṣe pé kì í rántí Ọlọ́run ọba irú ẹni báwọn kódà kó máa sẹ̀mí òkú ni òkú ńlonítọ̀hún. yàtọ̀ sílẹ̀ yẹn àwọn àhàdífì míì náà ó tún wà ẹja ọ̀rá fi máa báwọn àwọn ẹ̀san àbí ọláwo ẹni ń bẹ níbi mímọ̀ rántí Ọlọ́run ọba. Sheikhul Islam Ibn Taymiyyah kọ́lọ̀nkọ́ba ní kẹ́ bàbá ń sọnù ọ̀rọ̀ wọn wípé adh-dhikru lil-qalbi kal-ma'i lis-samaki fa kayfa yakunu halu samaki idha faraqa al-ma'. bàbá ní ipò tí ìrántí Ọlọ́run tó wà fún ọkàn gẹ́gẹ́ bí ipò tí omi wà fún ẹja ni bó lẹ́jẹ̀ ó ṣe rí nígbà tí a bá mú kúrò nínú odò ẹja yóò kú ni. bẹ́ẹ̀ náà lọ́kàn bí ó bá ti lè sí ìrántí Ọlọ́run ọba nínú ọkàn irú ọkàn bẹ́ẹ̀ ọkàn tí yóò kú ni. ìkànnì àwọn àfáà wa àgbà àwọn náà tún dá sí ọ̀rọ̀ yìí wọ́n ń ṣe àlàyé fún wa nípa nǹkan tó jẹ́ ìrántí Ọlọ́run ọba yẹn ni pé kò máa ń nu mọ́ṣáláṣí nìkan kò máa lórí kákan jókòó láwọn àkókò péréte bí kò sí pé gbogbo ojúpànà aṣẹ tá a bá ń lò tá a fi ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba gbogbo ẹ̀ náà lára dhikr òní ọwà. àwọn àǹfààní ìtaàrí níbi mímọ̀ rántí Ọlọ́run ọba mímọ̀ ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba ìkíní bẹ̀ ni pé yurithu mahabbatallah ìmọ̀ rántí Ọlọ́run ọba a máa jẹ́kẹ̀dá kọ́dẹ́ tó ṣe pé Ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ onítọ̀hún a máa jogún kọ́lọ́run ọba ó nífẹ̀ẹ́ dá a máa jẹ́ fún èèyàn bí ó bá tiẹ̀ sí nǹkan kan mọ́ láǹfààní tá a fẹ́ rí níbi ìrántí Ọlọ́run ọba tayọ pé ju pé Ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ èèyàn eléyìí náà ti tó lọ́lá ó ti tó ní èrè ń jẹ. nínú hadith al-Qudusi Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run ọba ń sọ ń bẹ̀ wípé ẹ̀ ń bá jẹ́ orísun òun Ọlọ́run ọba tó bá rántí òun Ọlọ́run ọba nínú ẹ̀mí dakartu fi nafsi òun Ọlọ́run ọba òun rántí onítọ̀hún nínú ẹ̀mí òun Ọlọ́run ọba tó bá rántí òun Ọlọ́run ọba láàrin àwùjọ kan òun Ọlọ́run ọba òun rántí onítọ̀hún ní àwùjọ tó ṣe pé ó lóore ó pàtàkì ó lálùbáríkà ju àwùjọ bíi tí ó ti rántí Ọlọ́run ọba lọ. yẹn ni wípé ìmọ̀ rántí Ọlọ́run a máa fa k'Ọlọ́run ọba kó nífẹ̀ẹ́ sẹ́dá ẹni Ọlọ́run bá ti lè nífẹ̀ẹ́ onítọ̀hún ti sórí láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà nù látàrí pé Ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ yóò sọ fún màláíkà Jibril lámàrin ọmọ lámàrin mo nífẹ̀ẹ́ rẹ̀
màláíkà Jibril yóò máa nífẹ̀ẹ́ onítọ̀hún kò ní jẹ́ ọmọ lórí òun nìkan gbogbo àwọn màláíkà tí ń bẹ lókè wọ́n máa nífẹ̀ẹ́ onítọ̀hún wọn wà níjọ́ ma láwọn ẹ̀dá tí ń bẹ lókè nìkan wọ́n wà lọ́gùn rẹ̀ fáwọn ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ pétọ́ lágbájá ọmọ lágbájá ọlọ́run bá máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ rẹ̀ yóò wà dẹ́n tó ṣe pé gbogbo ẹ̀dá pátápátá èmi ò máa nífẹ̀ẹ́ onítọ̀hún. lára àwọn àǹfààní tí ń bẹ níbi ìrántí ọlọ́run bá ní pé yushgilu lisan ani lagwi wal ghibati wal kadhbi ìmárántí ọlọ́run bá a máa ká ìròjú bá ọkàn kò ní jẹ́ kó fẹ́nu rẹ̀ sọ̀wọ́n tí ò da kò ní jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀yìn kò ní jẹ́ kó sòfófó yóò là ọ́ kó ń bí ọ̀rọ̀ ní pípa àtàwọn nǹkan míì léyìí tó ṣe pé wọ́n kọ̀ fún wa nínú ṣẹ̀ríà Islam àbí ètò ti pé ọlọ́run ọba ó sì ṣe rẹ̀ ó sì léwọ̀. lára àǹfààní tí bẹ́ẹ̀ ni wípé ìrántí ọlọ́run ọba kò bùkátà sí wípé kọ́ ọ̀sẹ̀ ṣàlùwàlá ńlọ rọrùn jùlọ nínú àwọn ìjọsìn èyí tó ṣe wípé ẹ̀dá máa ń ṣe. yàtọ̀ sí eléyẹn yaksu dhakira almahabata wal halawa ẹ̀ ń bá pọ̀ nírántí ọlọ́run ọba ìbẹ̀rù yóò máa wà àwọn èèyàn wọ́n máa pàtàkì rẹ̀ àwọn èèyàn ẹ̀dá ọlọ́run gbogbo pátápátá wọ́n máa wárí fún onítọ̀hún. yàtọ̀ sílẹ̀ yẹn ìtútù ojú ìtútù ọkàn yóò máa bẹ fún onítọ̀hún. kódà ìrántí ọlọ́run ọba a máa bí ìmọ́lẹ̀ fẹ́ dà á yálà láyé ń bí ni tàbí nínú sàárè ni tàbí tó bá dijọ́ gbèǹde àlùkìyámà. ìmọ̀ ìrántí ọlọ́run ọba yujibu salata Allahi wa malaikatahu ala dhakiri a máa fa kí ọlọ́run ọba kó máa ṣègẹ́ fún ẹni tí bá máa rántí rẹ̀ ní gbogbo ìgbà. yàtọ̀ sílẹ̀ yẹn ìrántí ọlọ́run ọba yubahillahu ta'ala adh-dhakirina malaikatahu wọn tí bá máa rántí ọlọ́run ọba yóò máa ké sáwọn màláìkà pẹ́tọ̀ ẹ̀yin màláìkà mi ẹ máa wo èmi ọlọ́run ọba ní rántí wọn ẹ wo bí wọ́n ti pé jọ níjọ́ kìnìún àná ńgbà mo fẹ́ dá wọn ṣe rántí tẹ wí ẹ máa wò ó ẹ wo bí wọ́n ti pọ̀ tó òun ọlọ́run ọba òní wọn rántí. nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ ní wípé ìmọ̀ rántí ọlọ́run ọba nínú ẹ̀mí bimanzilatil qut lil qalbi wa ruh so ipò tí oúnjẹ tó wà nínú ọkàn àti ipò tí oúnjẹ jíjẹ tó wà fún ẹ̀mí irú ipò gangan òun ìrántí ọlọ́run ọba ńlọ wà fún ọkàn yẹn ni wípé ọkàn bùkátà sí ìrántí ọlọ́run ọba kó má bàa dógùn gẹ́gẹ́ bí ara wa yìí bóun náà ṣe bùkátà sí oúnjẹ láti lè dàgbà sí kí ìtutù ojú ìtutù ọkàn kó lè bàjẹ́ ti ọmọ ẹ̀dá ènìyàn yẹn ni pé ìmọ̀rántí ọlọ́run ọba ipò tí oúnjẹ tó wà fún ẹ̀mí ipò tí oúnjẹ jíjẹ tó wà fún ọkàn òun náà ni ó ń bẹ fún ìmọ̀rántí ọlọ́run ọba. afáwa Ibn al-Qayyim kọ́lọ̀nkọ́ba ní kẹwọn wọ́n ń sọ nípa àfa wọn Ibn Taymiyyah kọ́lọ̀nkọ́ba ní kẹwọn wọ́n ní ọjọ́ kan àwọn lọ bá àfa wọn nílé lẹ́yìn tẹ́tí kírun àsùnbà tán àwọn wá ń retí àwọn wá rí i pé wọ́n jókòó lórí pé rántí ọlọ́run ọba lórí ẹ̀ náà ni wọ́n wà tí èdè wípé ọ̀sán fẹ́ẹ̀ dá méjì ẹni pé bí ọwọ́ aago mọ́kànlá àbọ̀ nǹkan kà sí méjìlá ó ti ń tó bọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn iltafata ilayhi wọ́n là fáwọn wá bójú ẹ̀yìn yẹn Shaykhul Islam Ibn Taymiyyah wọ́n wá wẹ̀yìn wọ́n wọ Ibn Qayyim wọ́n wá ń sọ fún wípé hadhihi guduwati walau lam atagadda al-ghadha wọ́n ní ìrántí ọlọ́run ọba oúnjẹ ńlọ́jẹ́ fáwọn kódà báwọn ò tiẹ̀ jẹ oúnjẹ míì máa ìmọ̀rántí ọlọ́run báyìí ó ti tó fáwọn yẹn ni wípé ìmọ̀rántí ọlọ́run ipò jíjẹ àti mímu ńlọ́wà. lára àǹfààní tí ń bẹ́ẹ̀ ni wípé béèyàn bá dún ní má mímọ̀rántí ọlọ́run bá ìrántí ọlọ́run bá ń yunjihi min adhabillah yóò la onítọ̀hún kó ń bi ìyà ọlọ́run bá ní ìbámu sí hadith èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal kọ́lọ̀n kó bá ní yọnu sí i. ó ní òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ wípé ma amila adamiyun amalan anja lahu min adhabillahi azza wa jal min dhikrillah kò síṣẹ́ tó máa nábì Ádámà tó fẹ́ ṣe tí iṣẹ́ ohun tí ó wà á là kó ń bi ìjìyà ọlọ́run tó lè dàbí ìrántí ọlọ́run ẹni pé máa rántí ọlọ́run ọba ọjẹ́ kan nínú àwọn iṣẹ́ pàtàkì lẹ́yìn tó ṣe pé ọlọ́run lè fi la ẹ̀dá kó ń bi ìjìyà yálà ìjìyà táyé ń bí yìí ni tàbí tó bá dijọ́ gbèǹde àlùkìyámà. nínú àwọn àǹfààní tí mẹ́mbẹ́ náà tó ní wípé dawamu dhikrillah yujibu al-aman min nisyanihi subhana ìmọ̀ràn tí ọlọ́run bá ní gbogbo wa kéèyàn tẹ́ ń pẹ́lẹ́ mọ́ a máa fa kí ìfọ̀kànbalẹ̀ a máa jogún ìfọ̀kànbalẹ̀ fún yàn kó ń bi ìgbàgbé ọlọ́run
ẹni pé ń bá dún mímọ́ ní máa rántí ọlọ́run ọba onítọ̀hún kò ní lè gbàgbé ọlọ́run ọba láéláé. ìgbàgbé ọlọ́run ọba sì nìyí okùnfà ńlá ńlọ́jẹ́ léyìí tó ṣe pé ń máa ń bí orí burúkú fún ẹ̀dá nínú ìṣẹ̀mí táyé tàbí tó bá dijọ́ gbèǹde àlùkìyámà. ìdí nìtí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi pè wá lákèésí nínú suratul hashri ayé ẹlẹ́ẹ̀kọkàndínlógún ọlọ́ni wala takunu kalladhina nasullah fa ansahum anfusahum. ọlọ́run lẹ́yìn tẹ́jú ní bàbá òdodo ẹ má ṣe dà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan àwọn tó ṣe wípé wọ́n gbàgbé ọlọ́run ọba wọn kì í rántí ọlọ́run ọba látàrí pé wọn ìrántí ọlọ́run ọba yìí fatahum anfusahum ọlọ́run wá yàrá máa rántí ọlọ́run ọba ó jogún ìgbàgbé ẹ̀mí fún àwọn Ghana. àwọn tẹ́ríhùn ula'ikumul fasiqun ni làwọn tó ṣe wípé wọ́n ti jáde kó nu ẹ̀sìn àwọn ní òkè. nínú àwọn àǹfààní tí mẹ́mbẹ̀ ní wípé annal ata wal fadaila al murattaba alayhi lam yurattaba ala ghayrihi min al a'mal. àwọn ẹ̀san tó tóbi ètè yìí ó rí níbi mímọ́ rántí ọlọ́run ọba àwọn ẹ̀san àti ládá ètí ń bẹ fún ẹni tí bá rántí ọlọ́run ọba àwọn ẹ̀san yìí ó pọ̀ ju àwọn ẹ̀san ètè yìí ó rí níbi àwọn iṣẹ́ mìíràn lọ. ẹni pé gbogbo àwọn iṣẹ́ ìtẹ́dà máa ń ṣe àwọn ẹ̀san tí yìí ó rí ń bẹ ó kéré sáwọn ẹ̀san ìtẹ́yìn ó rí níbi mímọ́ rántí ọlọ́run ọba. ní ìbámu sí hadith ètí à ń gbà wá látọ̀dọ̀ Thawban ìkànnì àwọn sàbí ànábì tí ọgbọ̀ngbọ́n ni ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé man qala hina yumsi wa idha asbaha raditu billahi rabban wa bil islami dina wa bi muhammadin rasulan. ànábì sọ pé ẹni tó bá ṣe pé ní àràárọ̀ àbí ní àṣálẹ́ ibà máa ń wí àwọn gbólóhùn tí ń bọ̀ yìí ìyẹn raditu billahi rabban mo yọ́nú sí ọlọ́run ọba ní ọba dẹ́dà wa bil islami dina bákan náà mo yọ́nú sí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ìyẹ́tọ́ ọlọ́run ọba tí ó tẹ̀wọ́ gbà wa bi muhammadin sallallahu alayhi wa sallam rasula bákan náà mo yọ́nú sí ànábì muhammad sallallahu alayhi wa sallam ní òjíṣẹ́ ọlọ́run ọba ẹ̀ ń bá dúnmínìmá gbólóhùn yìí tí wọ́n máa ń wí láàárọ̀ títún máa ń wí lálẹ́ irúfẹ́ onítọ̀hún kana haqqan ala Allah an yurdiyahu ó ti di ọ̀ranyàn kọ́lọ́run ọba kó ṣe ń tí onítọ̀hún ti ń fẹ́ kọ́lọ́run ọba kó ṣe fún un. nínú àwọn àǹfààní tí ń bẹ níbi ìrántí ọlọ́run ọba ni wípé yuzilul ghamma wal ham gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ tí ń bẹ nínú ọkàn nínú ara ìbànújẹ́ nínú ẹ̀mí látàrí pé yàn rántí ọlọ́run ọba máa fi ìrántí rẹ̀ tí ìrántí rẹ̀ yìí a máa fi lé ìbànújẹ́ a máa fi lé jìnnà sí ẹ̀dá. nínú àwọn àǹfààní títún bẹ́ẹ̀nbẹ́ òun náà tún ní wípé ìmárántí ọlọ́run ọba afdal olóore púpọ̀ níwájú ọlọ́run ọba ju gbogbo àwọn iṣẹ́ yòókù èyí tí ẹ̀dá ti máa ń ṣe lọ. nínú àwọn àǹfààní tí bẹ́ẹ̀nbẹ́ ní wípé ìmárántí ọlọ́run ọba shifaul qalbi wa dawa'uhu ó ní ìwòsàn fún ọkàn tí ń ṣàárẹ̀ èyí tí ò gbádùn kó máa rántí ọlọ́run ọba bí bá ti ń rántí ọlọ́run ọba àárẹ̀ tí ń bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọba yọjẹ̀ tí ó kúrò. nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ náà tún ní wípé ìmáa rántí ọlọ́run ọba yìí ẹni tí bá máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ irú ẹni báwọn ò ní mùmínì ṣùgbọ́n tó bá ṣe pé ìrántí ọlọ́run ọba tiẹ̀ ọba kéré irú ẹni báwọn kó kíyè sára látàrí wípé ó ti ń di mùnáfìkì ó ti ń di ìbọ̀nù olójú èjì. àná àwọn àǹfààní tí bẹ́ẹ̀ náà tún ní wípé ìmáa rántí ọlọ́run ọba yóò máa dí àlàfo èyí tí ń bẹ nínú ọkàn léyìí tó ṣe wípé la yasudduha illa dhikrullah àlàfo tá a wí yìí kò sí nǹkan kan tó lè di àyàfi ìmáa rántí ọlọ́run ọba. nídàkejì ẹ̀wẹ̀ ẹni tí ìbá rántí ọlọ́run ọba irú ẹni báwọn ìgbésí ayé páká leke yóò máa jẹ́ ti onítọ̀hún láyé ń bí tó bá tún wá dijọ́ gbẹ̀ǹde àlùkìyámà ọlọ́run ọba yóò gbé onítọ̀hún dìde ní ìgbésìdè ẹni tó ṣe wípé ojú ẹ̀ ti fọ́ yóò máa wá sọ fọ́lọ́run ọba pé ìrẹ́ ọlọ́run ọba o èyí ṣe tó gbé mi dìde lẹ́yìn tó ṣe pé ojú ẹ̀ méjèèjì ó ti fọ́. ọlọ́run máa wá dá lóhùn pé bó ṣe yẹ kọ́rọ̀ rẹ bó ṣe yẹ kó rí nù ìgbà tó ń bẹ láyé ó kì í rántí ọlọ́run ọba látàrí pé ìrántí ọlọ́run ọba wọn náà wàá máa bẹ nínú ìjìyà ayérayé kọ́lọ́run ọba kọ́lá ẹnì kọ̀ọ̀kan wà kó ní ìjìyà yálà láyé ń bì ní tàbí tó bá dijọ́ gbèǹde àlùkìyámà yẹn ni pé ìrántí ọlọ́run ọba ọgbọ̀ngbọ́n púpọ̀
ìmọ̀ràn tí Ọlọ́run bá ó lérò púpọ̀ fẹ́ dà á fún àlàyé tó kún lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí ká lọ wo tírà tí àfáwà Ibn Qayyim èyí tí wọ́n kọ tí wọ́n pè ní Al-Wabilu As-Sayyibu Al-Wabilu As-Sayyibu so bàbá dákọ̀ àwọn àǹfààní àti ń bẹ fún al-dhikr wọn làwọn àǹfààní tí ń bẹ ń bẹ àti ẹ̀san tẹ́dà tí ó rí ń bẹ ó lé ní 100 nínú tírà wọn dákọ̀ àǹfààní èyí tó jẹ́ bíi 2 ó dé ní 100 so mélòó la fẹ́ kà nínú rẹ̀ kọ́lọ́mùbá kó jẹ́ kí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ìrántí Ọlọ́run ọ̀dọ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan wa níkọ̀kọ̀ ní gbangba lára àwọn ṣẹ́ tó rọrùn jùlọ léyìí tó ṣe pé ẹ̀dá lè ṣe so ìlara ìrántí Ọlọ́run bóyá subhanallah alhamdulillah wala ilaha illallah wallahu akbar lára àwọn ọ̀nà tá ń gbà tá a fi rántí Ọlọ́run ìlélẹ́yìn náà bàbá fẹ́ jáde nínú ilé gbólóǹtàwí kátó jáde lára ìrántí Ọlọ́run ni bisimilahi tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah bákan náà a fẹ́ wọ ilé ẹ̀gbin ni onígbólóǹtàwí a'udhu bi kalimatillahi allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ithi ẹ̀rọ gbólóǹtà fẹ́ wí ni àbá tiẹ̀ wà ní ìrìn àjò afẹ́ sọ̀kalẹ̀ sí ààyè ibì kan kí sùtá kọ́mọ̀ bá ṣe wá ẹ̀rọ gbólóǹtà lè wí tánàbí tó fi kọ́ wa ni pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa àbá tiẹ̀ ṣẹ̀ bí ọmọ tuntun jòjòló ni táwa fẹ́ fi sábẹ́ ìṣọ́ àti ààbò Ọlọ́run ọba àbọ̀mọ̀ tiẹ̀ ti ń dàgbà díẹ̀ dé náà ọmọ wa kéékèèké kí ojúkójú kọ́mọ̀ bá wò wọ́n kọ́wọ́kọ́wọ́ kọ́mọ̀ bá kàn wọ́n ẹ̀rọ gbólóǹtà nàbí tó fi kọ́ wa ni wípé أعيذك بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة abáàtì ń lọ sí mọ́sálásí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìrántí léyìí tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tí ó fi kọ́ wa léyìí tí ó máa jẹ́ bí ìṣọ́ àti ẹ̀wù orin fẹ́dà tọ́lọ́ba tí ó fi kọ́ wa yọ lọ́wọ́ àṣetán àti lọ́wọ́ èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kọ́lọ́n kó lé wa kún níṣọ́ àti ààbò rẹ̀ kó ṣe ọlọ́mọ àlùjánnà kó má ṣe wá ní ọ̀nà náà aqulu ma tasma'un واستغفر الله تعالى لي ولكم ولسائر المسلمين من كل ذنب. جزاكم الله خيرا. Ọlọ́run yóò bá wa san yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ ẹ̀yin ará ilé bóyá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ní àìpẹ́ yìí ni ètò yín ètò wa Nurul Islam ètò tí a pínyàmá rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Ìgbòǹgbòrò Àbọ̀rẹ́rìn náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ti wọlé o. Àdúrà tí wọ́n sọ nípa tọ́mẹ́tò tó yẹ. Náà. Ẹgbẹ́ tó sí àwọn àti lórí. Sọ̀yìn wọ́n dá wa lónìí sìn Sheikh Abdulrahman. Ẹ̀yin rédíò yín lé àbí kí ẹ jìnnà sí. tọ́ lára àwọn tíra tá ti lè rí àárín nínú Hisnul Muslim sọ àárín nínú Hisnul Muslim ọ̀n bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ọba. A'udhuka bi kalimatillahi taama min kulli shaytanin wa hama wa min kulli aynin laama. Náà ẹ ti wọlé o. Náà. Wa alaikum salaam wa barakatuh. Kí ni ìbéèrè yín o ti rẹ̀ bẹ́tẹ́ tọ́ kí Ọlọ́run bá lè kí ọlá kó bá wa san àwọn stars ní ẹ̀san rẹ̀. Náà. Wa alaikum salaam wa barakatuh ẹ ti wọlé o. Orúkọ mi ni Teslim láti. Náà kí ni ìbéèrè yín? Ìbéèrè yìí pé kí ni gbèdéke ìrántí Ọlọ́run sí ọ̀hún. Èwo ló tẹ̀wọ̀n jù nínú méjèèjì? Àwọn bàbá wa Sheikh Abdulwahid Abdulhamid wọ́n bá wa dáhùn rẹ̀. Wọ́n ní gbèdéke wa èwo ló tẹ̀sùn ọ̀jù sírun ni àbí ká máa rántí Ọlọ́run. Ìrántí Ọlọ́run ọ̀gá ìrántí Ọlọ́run ni as-salat ìmọ̀ kírun àwọn ni wala dhikrullahi akbar ìyẹn ni pé ìrun kíkí fọ́lọ́run ọba bọ́lọ́run ṣe ń fẹ́ ló tóbi jùlọ ọ̀gá nìyẹn inú dhikrullahi náà ni mímọ̀ tìláwà Qur'an nínú ẹ̀ ní mímọ̀ ṣe istighfar la ilaha illallah tàbí mímọ̀ ṣe àsàlátù ìwọ̀nyíyà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Náà. Wa alaikum salaam wa barakatuh. Ẹ̀jẹ̀ àwọn tí wọ́n máa ń ìrántí Ọlọ́run ni wọ́n máa ń fi ní jámọ́. Náà. So tí wọ́n máa ń fi ní ìfẹ́gbọ̀ àwọn dáàbò. Náà. Ìrántí Ọlọ́run lálẹ́ tẹ̀lé náà. Náà. Tọ́yì wọ́n ti gbọ́ àwọn olùdánilẹ́kọ̀ọ́ àwọn bá wa dáhùn. àṣẹrẹ àwọn adékèrè tí a bá ṣe tàbí gbogbo ìṣọsìn tá a bá ṣe fọ́lọ́run ọba pátápátá májàmú mẹ́ta ńlá ti wà ń bẹ̀ lẹ́yìn tá a bá jẹ́ mùsùlùmí májàmú aláwọ̀kọ́ nù májàmú ẹlẹ́ẹ̀kejì ká ṣe nítorí tọ́lọ́run ọba bil ikhlas májàmú ẹlẹ́ẹ̀kẹta ni wípé ká wo bó o lànàbì ṣe máa ń ṣe dhikr bó o ní ṣe máa ń rántí Ọlọ́run ọba rẹ̀ ṣé a máa ń tẹ́ aṣọ fún wọn máa ń tẹ́lẹ̀ ni táwọn èèyàn máa ń pariwo hùhùhù dípò ká máa pọ̀ Ọlọ́run ọba ni à ń láti lẹ́kọ̀ọ́ pa àwọn eléyìí.
Wa alaykum salaam tó la barakatuh ẹ ti wọlé o. Dáàmú ọmọdé láwàl. Náà kí ni ìbéèrè yín o? Náà ó ti rè bẹ́tẹ́. Àyìn yẹn wá tí ẹ wà nílé bí àwọn èèyàn ṣe ń pè wọlé. Nọ́mbà tí ẹ fi pè ní 08071391132 08071391132. Bákan náà ní sáláì sọ fúnra wa yìí pé ètò wa tí ẹ̀ ń gbọ́ yìí aláǹfààní náà. Hello? Wa alaykum salaam tó la barakatuh. Àwọn tó máa ń jẹ wà sípà yẹn wọ́n ní tó ìdájọ́ wọn ṣe pé kì í dájọ́. Bàbá wa Sheikh Abdulwahid Abdulhamid wọ́n láwọn tí máa ń ṣe wàsífà ní mọ́sálásí lẹ́yìn magribi lẹ́yìn mímí kí ni ìdájọ́ wọn gangan. Àti gbọ́ iye wọ́n sọ fún wa. Ká pèpè sójú ọ̀nà Ọlọ́run ní tiwa ká máa sọ ìdájọ́ ẹ̀dá Ọlọ́run ní ọmọ ìdájọ́ ẹ̀dá so ẹnu yìí pé ànábì ké kó àwọn sàréjọ wọn ti sọ fún wa so kí wọ́n tẹ aṣọ funfun sáàrin kan jókòó yípo wọn á máa kéwé láìláìláìlá sókè láti rí dán inú ọ̀sẹ̀lẹ̀ kò ní ẹ̀rí wọn pé kí ni ìdájọ́ wọn so àwọn ìsọ̀dájọ́ èèyàn Ọlọ́run lọ́mọ ìdájọ́ ẹ̀dá. Náà ní a ti gbọ́ yẹn o wọ́n ní nánú dohat olùpèpè ní àwa lásìnà kudot àìsè ẹni tí máa dájọ́ àwọn tí máa ha iná káàkiri fún yàn ìtàkàn wí ni pé eléyìí ọ̀bá mu nínú ẹ̀sìn Ọlọ́run wọ́n ní kí èyí dùn ọ̀pọ̀ sókè ní ọbẹ̀ oge tí a bá lọ sí orí ẹ̀rọ ayélujára àbórí YouTube wa àbí Facebook wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lẹ́yìn wákàtí kan a bá ètò yìí níbẹ̀ àtàwọn ètò tó rí kọjá káàdì tẹnurali islam ibadan.sport.com a rí ń bẹ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba lẹ́kẹ̀ ọlá ibi tí a dúró sí rè fọlọ́run ọba Allah kí ó sọ wa ju ọjọ́ mẹ́jọ lọ àwọn tí ó ń gbé sókè gbé sílẹ̀ tí a fi ní àǹfààní àti máa gbọ́ wa kétékété àwọn náà ni ọmọ ìyá wa Prince Ude àti Èyítáyọ̀ George fọlọ́run ọba lẹ́kẹ̀ ọlá bá wa ṣe àlékún dáadáa fún wa olóòtú ètò òní Alhaji Tohir Abọ́ládé Imam èmi ọmọ yín òní Iskil Hamza yẹn yẹn ń ṣe má a sàlámà.